ara òrokùn ara ọ̀rọ̀ ìdíyẹ ni ọ̀rọ̀ fẹ́ dà láàrin ìmáàmù àgbà ìlú Ògbómọ̀ṣọ́ ìmáàmù Tálíà Yunus Ayílára àti Ṣọ̀ún ìlú Ògbómọ̀ṣọ́ ọba Ghandi Àfọlábí Ọláoyè Òrùmọ̀kẹ́ kẹta pẹ̀lú bí ìjà tuntun bó ṣe bẹ́ sílẹ̀ láàrin àwọn méjèèjì báyìí o tó sì jẹ́ wípé kábíyèsí ó ti fún ìmáàmù ní lẹ́tà àwáwí tẹnu ẹ̀ tó ń pè ní query letter pé kí ló dé tí ìmáàmù tó rin ìrìn àjò kúrò ní ìlú Ògbómọ̀ṣọ́ tí kò gba àṣẹ lọ́wọ́ òun Ṣọ̀ún. Ẹ rántí wípé àárín Ṣọ̀ún ìlú Ògbómọ̀ṣọ́ àti ìmáàmù àgbà ìlú Ògbómọ̀ṣọ́ ògùn régé kódà tó jẹ́ wípé gbọ́nmi sí omi ò tó ń lọ láàrin wọn bó tilẹ̀ jẹ́ pé ìmáàmù Tálíà Yunus Ayílára ti sọ láìmọye ìgbà pé òun ò jẹ́ rí Ṣọ̀ún fín àti pé òun ò bá kábíyèsí jà ṣùgbọ́n tí gbogbo àwọn èèyàn mọ̀ pé àjọṣepọ̀ àárín wọn ògùn régé àti wípé kò sí ìfẹ́ tó dánmọ́rán láàrin wọn. Ṣá o látìgbà tí awuyewuye ti ń lọ láàrin Ṣọ̀ún àti ìmáàmù àgbà ìlú Ògbómọ̀ṣọ́ níṣe ni ọ̀rọ̀ máa tún gba ọ̀nà míì yọ nígbà tí Ṣọ̀ún ó fi lẹ́tà wáwí tẹnu ẹ̀ query letter tó kọ nípasẹ̀ akọ̀wé ààfin ọ̀gbẹ́ni Tóyìn Àjàmú tó fi ránṣẹ́ sí ìmáàmù pé kó wá ṣàlàyé tẹnu ẹ̀ o ìdí tó fi lè rin ìrìn àjò kúrò l'Ógbómọ̀ṣọ́ láì gba àṣẹ lọ́wọ́ òun. Ẹ rántí pé ṣé ìmáàmù Tálíà Yunus Ayílára ó wà lára àwọn tó lọ ṣe háàjì lórílẹ̀‐èdè Saudi Arabia lọ́dún yìí tí bàbá náà ó ṣẹ̀ṣẹ̀ padà dé ìlú Ògbómọ̀ṣọ́ lọ́sẹ̀ tó kọjá. Eléyìí gan ló jẹ́ kí Ṣọ̀ún kó fún bàbá náà ní lẹ́tà pé kó wá ṣàlàyé ẹnu ẹ̀ nítorí pé kò láṣẹ láti jáde láì gbàṣẹ lọ́wọ́ òun Ṣọ̀ún. Ó ní kí ló tún dé tó jọ wípé ìmáàmù Tálíà Yunus Ayílára ó fi àáfàá kan Sheikh Abdulrahman Ali Marewo ni ló fi ṣe adelé ìmáàmù àgbà Ògbómọ̀ṣọ́ láti máa kírun fáwọn aráàlú ńgbà tí ò sí nílé. Olélè yìí ó tako òfin àti ìwé àlàáfíà tí ìmáàmù Tálíà Yunus tó tọwọ́ bọ̀ lọ́dọ̀ òun. Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ó wá jẹ́ kí gbogbo àwọn tó bá fẹ́ mọ̀ tó bá fẹ́ dá lẹ́bi kán tètè lọ mọ̀ yìí pé kán má bú òun o ìpè kí ló kan Ṣọ̀ún nínú pé èèyàn fẹ́ jáde kúrò láti ṣẹ̀bà gbàṣẹ olówó àánú òfin ìlú Ògbómọ̀ṣọ́ àti òfin tí ìmáàmù Tálíà àti tó tọwọ́ ara ẹ̀ bọ̀ kó tó di ìmáàmù pé tó bá ti fẹ́ jáde lọ sí ìrìn àjò pàápàá ìrìn àjò tó ní í ṣe pọ̀ lọ́nà jíjìn àtọlọ́jọ́ pípẹ́ ó gbọ́dọ̀ kọ lẹ́tà sí Ṣọ̀ún láti gba àṣẹ tó sì ní Sheikh ìyẹn ìmáàmù Tálíà Yunus Ayílára ó ti tẹ òfin náà lójúmọ́lẹ̀. Nígbà tó ń fìdí ìṣẹ̀lẹ̀ múlẹ̀ ìmáàmù Tálíà Yunus Ayílára ní lóòótọ́ ni kábíyèsí ti fún un ní lẹ́tà àti wípé kì í ṣe ìgbà àkọ́kọ́ rèé tí kábíyèsí ó fún un ní irú lẹ́tà náà tí ọ̀rọ̀ tó sì ti di wàhálà gidigidi báyìí lórí ẹ̀rọ ayélujára nítorí pé báwọn kan ṣe ń gbèjà kábíyèsí pé nǹkan tó yẹ ni ọba ṣe àti pé ìmáàmù rí ọba fín làwọn kan ń gbèjà ìmáàmù pé kò ṣiṣẹ́ kábíyèsí rárá àti wípé kò lẹ́tọ̀ọ́ láti ṣẹlẹ̀ máa gbàṣẹ lọ́wọ́ kábíyèsí kó tó lọ sí hajj tàbí rìnrìn àjò.